ọ̀dọ̀ Alhaji Saoty Arewa wà yìí àmọ́ kinní kan ṣẹlẹ̀ bíbá ilé ní tó yà mí lẹ́nu gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá mi share ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ torí pé mi mọ̀ pé irú nǹkan yìí lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Alhaji Saoty Arewa bí wọ́n ṣe ní orúkọ tó nílùú tó jẹ́ ìlú mọ̀ọ́ká ló bá pè wá pé ká máa bọ̀ lókè Alhaji ní ká máa bọ̀ lókè èmi tí wọ́n pè ṣé òrọ̀ ni ṣé rọ́ ni àbó òótọ́ là bá ń lọ báyìí nìyẹn ṣe mistake mi bá tún bèè lọ́wọ́ ó ní Alhaji ní kẹ́ máa bọ̀ lókè sẹ́ là bá ń lọ mò ń lọ èmi àtọmọ mi Alásọyé àti Gloria àbá ń lọ à ń lọ Alhaji ní kẹ́ máa bọ̀ là bá ń lọ bá ṣe wọlé nìyẹn o là bá rí Alhaji Saoty Arewa níbi tí wọ́n jókòó sí ilé ìyá mi lẹ́nu pé Alhaji Saoty Arewa wọ́n lè sọ pé ká wá bọ̀ wọn lókè because èmi máa ń rò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run bá ti dá lóhùn ẹlòmíì ò tiẹ̀ ní dá wa lóhùn ẹlòmíì tẹ̀ máa ń òun sí nílé tẹ́lómi bá máa dáhùn gbọ́n lè ní mò ń bọ̀ wá bá wọn sàlẹ̀ lẹ́yìn bíi 3-4 hours Alhaji Saoty Arewa ò rí bẹ́ẹ̀ o bí a ṣe débẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi Alásọyé ló bẹ̀rẹ̀ àdúrà ní ìlànà mùsùlùmí aṣàdúrà Alhaji ń ṣàmì èmi náà ń ṣàmì lẹ́yìn ilé Alhaji béèrè pé kí nìkan tí ẹ fẹ́ kí n ṣe fún yín wàláì tàláì bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Alhaji Saoty Arewa.